ìdajì ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí, tí mo bá ti dé bá yín lálejò tí ẹ ti ń wo fídíò yìí. Báwo lójú ọjọ́ ṣe rí? Ṣé dáadáa ni mo bá ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá mi? Ṣé dáadáa ni mo bá gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K Ìfẹ́ Olúwaṣọ? Ṣé gbọ́dá ni mo bá gbogbo ẹ̀yin onímímọ̀, gbogbo ẹ̀yin ọlọ́kàn mímọ́, gbogbo ẹ̀yin oníwà rere? Ẹ máa wò pé kí ni Lady K Ìfẹ́ Olúwa tún mú wá? Kó ba lè dá náà ni. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí wípé peacemaker lèmi. Gentle lady ni mí o, èmi kì í ṣe fighter o. Kẹ́nikẹ́ni má sin mi lọ síbi ìjà. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé gentle lady ni Lady K, mi ò ṣe fighter. Kẹ́nikẹ́ni má dẹ̀ sin mi lọ síbi ìjà. Tí bá dẹ̀ rí nǹkan tó ń lọ ní ìlú, má ṣe kí ni? Má já yín sí, má gbé yín débẹ̀, má jẹ́ kẹ́ mọ̀ wípé yes, this is it. Tẹ́mi bá dẹ̀ rí àwọn tí wọ́n bá dúró nídúró wípé kí ilẹ̀ Yorùbá kó tò, káàárín àwọn ọmọ Yorùbá gún, nítorí pé kí ni? A lè ní à ń jìjàgbara kí àárín wa má tò, káàárín wa má gún. Tí bá wá rí ẹni tó ń dúró tó bá wa sòtítọ́ ọ̀rọ̀, tí bá rí ẹni tó bá jáde tó bá go against pé kálàáfíà má jọba, àbí bọ́lá ṣe ń sọ Yorùbá yẹn, ṣé mo gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀? Tí bá dẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ bá ń fi làákàyè òye àgbàgbé kò easy àti ìròjọ́ látàárọ̀. Tí bá rí ẹni tó dúró nídúró wípé kálàáfíà jọba, máa support ìwé èèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n èèyàn tó bá dúró nídúró pé kálàáfíà má jọba, mi ní support ẹ ò wẹ́dà lọ̀rọ̀ mi o. Èmi àti ẹ lè jẹ́ ọ̀rẹ́ ká má sọ̀rọ̀, ṣùgbọ́n ọjọ́ tí bá ti rí wípé o ò sí fún àlàáfíà mọ́, ìjọ yẹn ni máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Òun ló mú mi tí mo fi gbé fídíò eléyìí wá fún yín. Ṣé rí fídíò yìí? Mo kàn mọ́wọ́n gbé wá ni. Màá kàn pílé ẹ̀ fún yín ṣókí. Kẹ́yìn náà wá bá mi fọ́n sí gbogbo ayé. Gbogbo àwọn kọ́ńtàtì yín lórí WhatsApp yẹn máa bá mi jù síbẹ̀. A ní ẹ jẹ́ ká máa create awareness. Láì sí ìfẹ́ kò sí nǹkan kan tá lè ṣe. Láì sí ìfẹ́ a máa ní problem all the time. Láì sí ìfẹ́ wàhálà máa wà gan. Gbogbo àwọn oníjàgídíjàgbọ́ ẹ̀sìn yìí ẹ wá bá ń gbọ́ nǹkan tá àfà yìí sọ. Àfà yìí ti gbé wa débẹ̀, wọ́n ti gbé wa tìràbà yìí, wọ́n ti jẹ́ ká mọ tó tó, wọ́n ti mọ jẹ́ ká mọ tó yẹ. Òun ló jẹ́ kémi Lady K Ìfẹ́ Olúwaṣọ náà tí mo tún fi gbé wá fún yín. Ẹ wá bá mi gbọ́, tẹ́ wá máa bá mi share. Ẹ má gbàgbé o comment section, ẹ máa bá mi comment síbẹ̀. Nísàlẹ̀ comment section yẹn, sticker wà ńbẹ̀, ẹ bá mi tẹ̀ sójú ẹ̀, kò sí tó kéré jù. Ẹ ran ministry mi lọ́wọ́, owó la fi ṣe data o. Ó yá ẹ bá wa gbọ́. Gbẹ́sì lójú ká wá sọ pé ẹni tí ìṣẹlẹ́sìn wa ṣe bínú èèyàn lòun náà wà. Ṣé gbọ́? Wọ́n ní Ìsìlámù sọ wípé a gbọ́dọ̀ gbé ẹ̀sìn sójú. Ká wá sọ pé yòókù ń ṣe ẹlẹ́sìn wa, ká wá máa gbógun tì í. Ibi tí wọ́n lọ bẹ̀ nìyẹn. Ká wá ní kó fò kó níṣó. Ká wá nítorí kì í ṣe ẹlẹ́sìn wa, ká wá máa bàjà. Ṣèbọ́ lóhun tó dá wa ló dá. Ṣèbéyẹ̀ lẹ́wọ̀n alábí titi wa náà ni. Ìkọ́nà àwọn àáfà yìí lọ sọ bẹ́ẹ̀ ò kì í ṣe Lady K, mi kàn analyze ẹ̀ ní ó yá. A gbọ́dọ̀ gbẹ́sì lójú ká wá sọ wípé nítorí pé nìkan ìṣẹlẹ́sìn wa ká wá múra ká máa wá sọ wípé ọmọ náà ni. Ṣé ń gbọ́? Ànábì kọ̀ fún wa látara ká. Ọlọ́nàbí lòdì sí. Orí ibú tó wà ńbẹ̀. Ṣé gbọ́? Gbogbo àwọn tí wọ́n ní ta lọ́lọ́run ẹlẹ́bọ ni. Irinṣẹ́ kìíní kan ni ṣe ti gbọ́. Wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní wọ́n lòdì sí kẹ́ máa sọ wípé yàn kan kì í ṣe ara yín nítorí ẹ̀kẹ́ wá máa bàjà. Wọ́n ní Ọlọ́run lòdì sí, Ànábì lòdì sí. Irú àwọn èèyàn tó bá dẹ̀ ti ń fi dáṣà irú ẹ̀ olólórí burúkú ni Ànábì fi wọ́n wé. Ọmọ náà. A fẹ́ di ẹrú Fúlàní tán. Ọlẹ́rú Fúlàní ló fẹ́ dà. Gbogbo àwọn tó pera wọn lẹ́lẹ́sìn táwa náà ń wò pé kí ń bẹ lára wọn. Ṣé gbọ́? Wọn ò lè sọ̀rọ̀ torí pé wọ́n ti jẹ dòdò gbà. Wọn ò lè sòdodo bẹ́ẹ̀ ni. Léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Òdodo ọ̀rọ̀. Ẹ mú yẹn, ẹ mú àwọn kan, ayé ń bẹ̀ yí pé yọ̀ǹdẹ̀, ẹlẹ́ẹ̀ní yọ̀ǹdẹ̀. Ǹjẹ́ Ọlọ́run bá mú yín tí ò sẹ́ni tí ó gbà yín lẹ̀ kọ́? Jésù mi ò. Mo lẹ́gbẹ̀tọ̀. Ẹjọ wàásù yìí mú yes àbí kò mọ ẹ máa bá mi ṣí ẹ. Èèyàn tó mú yàn, ọ̀rọ̀ onímọ̀ ni bàbá yìí sọ. Èèyàn tó mú yàn tó lòun ò ní fi ẹni yẹn sílẹ̀, tí wọ́n bẹ̀ tó lòun ò ní gbọ́, òun ò ní gba igá Ọlọ́run bá mú ẹ, ta ló fẹ́ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀.
àwọn àáfàá wọlé alúwà torí títí ẹ wọ́n á máa bẹ Ọlọ́run ò ní gbọ́, wọ́n á jókòó sórí awọ́ torí títí ẹ wọ́n á bẹ Allah kò ní gbọ́, wọ́n á gbé gbogbo kùránì jáde, wọ́n á písìsì kùránì wọ́n á tún tó papọ̀, wọ́n á máa fi bẹ Allah kò ní gbọ́ nítorí pé kí ni ó mú èèyàn ọbẹ̀ olóòní gbọ́. Ọ̀rọ̀ yẹn mú yes tó jẹ́ ń gbé wá nìyẹn o. Ọlọ́run bá mú yín tí ò sẹ́ni tí ó gbà yín lẹ̀ àrùbẹ̀ àná Muhammad ń wèrè sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. torí wípé àwọn ilẹ̀ Haúsá torí pé wọ́n ti bú ẹnìkan bú ànẹ́bí wọ́n sì pa. Káwa ní ọwọ́ afẹ́ lò dájọ́ ní lọ́dọ̀ tiwa ńlẹ̀ Yorùbá. Ìwà kórìíra gbáà ni. Ṣé ẹ gbọ́? Ìwà tó kù díẹ̀ káàtó ni ìwà tí Ọlọ́run ọba ò faramọ́ ni. Níjọ́ kan ànẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ànẹ́bí ń gbádùn. Kèfèrí Ọlọ́run ká sì dé. Ọwọ́ ajé ànẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ẹ bàbá mi ṣí ẹ. Ànẹ́bí Ọlọ́run wọlé owó òkè. Awareness ni ìjà ìfẹ́ lélẹ̀. Ànẹ́bí wo ìdá lọ́wọ́ rẹ̀. Ànẹ́bí ní Allah ìdá bá jábọ́ lọ́wọ́ kèfèrí. Ànẹ́bí náà wá mú ìdá pé ta ni ọgbà wọn náà lẹ ọlẹ́ni ire ni wọ́n ànẹ́bí mọ́ dín ọwọ́ ni. Sallallahu alaihi wasallam. Ànẹ́bí ṣiṣẹ́ kíni ànẹ́bí fi dálẹ̀ ànẹ́bí ògì lórí mọ́. Látara eléyìí ọgbà ẹ̀sìn Islam látara ànẹ́ Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wá yarí lónìí torí pé nìkan bú yín. Ṣé ẹ gbọ́? Wọ́n pe ànẹ́bí wẹ̀rẹ̀ a sì wí ẹlẹ́ẹ̀ní gbọ́ ṣebí inú Ọlọ́run ló kù tẹ́ ẹ̀ retí. Kábíyèsí. Wọ́n pa ànẹ́ Muhammad wẹ̀rẹ̀ kódà kò sí tí wọn ò pa ànẹ́bí tẹ́yìn náà sì ká. Nuhu wálé kàlámì wà máa ń yẹ sùúrù náà máa ń tàbí ní mẹ́tẹ̀rọ̀bíkà bí majnun. Ọlọ́run ní wà ná Muhammad sallallahu alaihi wasallam wèrè tí wọ́n pè ọ́ yẹn àwọn ànẹ́bí ò ṣe wèrè ò sínú wọn. Fúnra Ọlọ́run lọ́fà ànẹ́bí mọ́ sẹ́yìn wá fẹ́ fọra yín mọ́. Kábíyèsí. Kí la fẹ́ gbà ń bẹ̀? Kò yé wa. Ẹ̀tún ta lọ́lọ́run lẹ̀. Ẹ̀tún ta lọ́lọ́run lẹ̀. Ẹ̀tún ta lọ́lọ́run lẹ̀. Ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Ẹ má ṣe rí ibú látàrẹ̀. Ọba jẹ́ pé. Ẹ gbọ́, wọ́n ní ẹ má ṣorí ẹ bá wa ṣí ẹ̀. Wọ́n ní ẹ má ṣorí burúkú àbúrò olòṣì látara ta lọ́lọ́run kẹtùúlẹ̀ kó mọ́ ọ lọ. Àwọn mùsùlùmí ẹgbẹ́ yín ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi Lady K o. Ẹgbẹ́ má wá o, mo bẹ̀ yín ni o. Èmi ò lórúkọ ẹjọ́ o. Mi ò lẹ́mi court case o, ìlẹ̀sẹ̀jọ́ o. Ẹ má wá èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Mùsùlùmí ló sọ bẹ́ẹ̀ o. Lóòótọ́ ọyà àlùkùránì lẹ́bà torí ẹ̀ mú ẹ fowó àtọ́lọ́hún lẹ̀. Ó dúdú ọ̀rọ̀. Ìbálùkùránì ń ṣèwé ilé bàbá ẹnìkan. Ó sùn wa. Tó bá jẹ́ pé ẹ bá fi ta lọ́lọ́run sátìmọ́lé nítorí pé ẹ ń bẹ̀rù Ọlọ́run tó ya àlùkùránì rẹ̀ ẹ sì fọlọ́run lẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹ fọlọ́run lẹ̀ kẹ́ ẹ tún má ṣe rí ibú tọrẹ ẹ̀ mọ́ bí Ọlọ́run ságọ sí láre. Ló bá tán. Ṣebí gbogbo yín náà lẹ́gbọ́ wọ́n ní ìyá tó bí ọ̀sẹ́ni Ọlọ́run ò lè fàdánwò kan. Bẹ́ẹ̀ni kọ́lọ́ má fàdánwò kàn mí kó má fi kan gbogbo olólùfẹ́ mi gbogbo ojú tó ń wò mí ẹ̀ ní gbogbo àdánwò. Ni wọ́n pè àáfàá ni sẹ́yìn ti gbàgbé ni bẹ́ẹ̀ ń bá ń yà yín lẹ́nu wípé kò sí ẹ ṣe lè já àáfàá kọ́ wá wọ kínní wọ́n pọ̀ nú ọmọ Ìlọrin náà wọ́n jẹ́ pé àwọn tó bí àáfàá ni wọ́n tó sì fàárọ̀ bá sẹ́ àwọn bàbá tó bí jẹ́. Kábíyèsí Elédùmarè ló má jẹun bá aṣọ wá àwọn òbí mi jẹ́ o. láyé lẹwà níjọ́ tí Yàyà Gàmbàrí ń bú bá ti ń bú àwo. Ṣebí láyé lẹwà níjọ́ tí Yàyà Gàmbàrí tó sọ mọ́tẹ́lẹ́ ọ̀rọ̀ ìbíláyé lẹwà àìmọye wọn náà Ọlọ́run sì padà lò wọ́n àmọ́ nítorí pé pẹ́yàtà lọ́lọ́run èso ọmọ Ìlọrin wàhálà yẹn pọ̀ nítorí pé kì í sọ ọmọ Ìlọrin Yàyà Gàmbàrí ó bú bàbá yín Sàláàtì Yàyà Gàmbàrí ó bú ṣé Kàmálì kò sí rọ́bẹ̀ ó bú ṣé Adam bẹ́ẹ̀ni kò mú kúrò o ṣùgbọ́n olóòtú ti di star sí yẹn. láyé lẹwà ó níjọ́ tí jàbàtà ń ṣe tiẹ̀ láyé lẹwà níjọ́ tí jàbàtà sọ yí pé àti ṣé Ibrahim o àti kìnnìkẹ o jàbàtà tún sọ títí ó ní ọlànẹbí láwọn tó bí òun wà nù ní. ó tún ta sànẹbí ẹwẹrí ibú àwọn nítorí pẹ́jọ́ ọmọ Ìlọrin fẹsẹ̀ rà á. Ẹnìkan àgbọ̀n kankan mọ́. Kábíyèsí. Ọ̀bẹ̀bẹ̀ ó bẹ́ẹ̀ ni òsì tún bá. Kábíyèsí. Torí pé Allahu Akbar. Akbar. Allahu Akbar.
Allahu Akbar. Ikú pọmọ tálákà ayé fẹ̀ rírí. Abẹ́ẹ̀rí. Ayé Ẹ bá lọ́mọ wa tálákà ń share. dà lóru ni ṣùgbọ́n jọ́ mọ́mọ́ olówó ìlú dàrú. Ẹ jẹ́ á fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe. Ẹ jẹ́ á fi payọ̀ Ọlọ́run ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe. Ẹ jẹ́ á rántí pé Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run là ń ṣe é fún o. Ó yẹ kí ta lọ́lọ́run ó ti kú òǹbí ọ wà. Bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀. Ta lọ́lọ́run ò gbowó fún mi o. Ó bá sì jẹ́ pé mo gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí n má sí ráre níwájú Ọlọ́run. Kábíyèsí. Èmi ò mọ̀ rí o. Èmi náà mọ̀ rí o. Mi ò rí rí. Àmọ́ ká má bàa do lórí ibú níwájú Ọlọ́run. Ọlọ́run ló rẹ̀ mí ń ṣẹ́ sí yín. Kábíyèsí. Ẹ sì gbọ́ iṣẹ́ ìkẹ́ tẹ̀lé torí pé ẹni tó dé la rí ẹni tí ń bọ̀ ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni. Ọdún yìí ó tó parí sọ́dún tí ń bọ̀ ọ̀pọ̀ àfáà ni ó ṣẹ̀ sí o. Tó pera wọn lọ́mọ Ọlọ́run. Kí ló pé? Kí ló pé? Wọ́n ní kọ́dún yìí tó parí. Ọdún yìí how many months? Ó kù just 3 months. Wọ́n ní kó tó parí ẹ lọ bá mi kọ sílẹ̀ yìí tẹ́ ń wò mí. Wọ́n ní ọ̀pọ̀ àáfà ní ìlú Ìlọrin. Èmi kọ́ mo sọ o. Fọ́tò yìí tó sọ lẹ̀ ń wò lójú screen yìí o. Òun lẹ̀ ń wò yìí o. Kọ́lọ́bà ṣe dáadáa fún bàbá mi tẹ́ ń wò tó wọ àǹkárá yìí olómi búlù yìí o. Àwọn ló sọ̀rọ̀ o. Kọ́lọ́ ṣe dáadáa fún wọn. Kó bá mi múnú wọn dùn. Kó dúró tàwọn àti ìdílé wọn. Wọ́n ní kí ọdún yìí tó parí ọ̀pọ̀lọpọ̀ àáfà ní ìlú Ìlọrin ló máa ṣẹ̀sín tó máa ṣe ẹlẹ́yà. Èyí tó bá ṣe olóòótọ́ kò ní ṣẹ̀sín. Èyí tí ayé bá ti ara ẹ̀ sin Ọlọ́run tí wọn ò ti ara ẹ̀ ṣe Ọlọ́run kò ní ṣe ẹ̀sìn. Ẹ lọ túbá kẹ́ lọ tún wà ara yín ṣe. A kì í jà fọ́lọ́run. Ọlọ́run tó jà rẹ̀ gbé. Ọlọ́run ṣe kí ni? Ó tó jà rẹ̀ gbé. Ẹ gbé Kúránì ti wèrè ní títì kó fà á ya kẹ́lẹ́ fẹ́ ti mọ́lé. Tẹ bá máa sọ ẹni pé kò mọ ohun tó ń ṣe. Ẹ fílẹ̀. Kí ló dé tẹ́ fọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ta lọ́lọ́run náà ṣe pé kò mọ ohun tí ń ṣe ni. Àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe kẹ́ fi sílẹ̀. Ẹni dọ́dọ̀dọ́dọ̀ àfìgbà tẹ́ bá tó jà fọ́lọ́run. Èmi ti ṣe eléyìí o ẹ jẹ́ bá yín dá padà sẹ́yìn díẹ̀. Wọ́n ní kọ́dún yìí tó parí. Kọ́dún yìí tó parí lọ́pọ̀ ọ̀rọ̀ yóò yà á gbọ́. Ikú pọmọ tálákà ayé fẹ̀ rírí. Abẹ́ẹ̀rí. Ayé lọ́mọ tálákà ń dà lóru ni ṣùgbọ́n jọ́ mọ́mọ́ olówó ìlú dàrú. Ẹ jẹ́ á fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe. Ẹ jẹ́ á fi payọ̀ Ọlọ́run ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe. Ẹ jẹ́ á rántí pé Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run là ń ṣe é fún o. Ó yẹ kí ta lọ́lọ́run ó ti kú òǹbí ọ wà. Bẹ́ẹ̀ni. Ta lọ́lọ́run ò gbowó fún mi o. Bó bá sì jẹ́ pé mo gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí n má sí ráre níwájú Ọlọ́run. Kábíyèsí. Èmi ò mọ̀ rí o. Òun náà sì mọ̀ mí rí. Àsìjọ jà ṣàjọsọ. Àmọ́ ká má bàa do lórí ibú níwájú Ọlọ́run. Ọlọ́run ló rẹ̀ mí ń ṣẹ́ sí yín. Ẹ sì gbọ́ iṣẹ́ ìkẹ́ tẹ̀lé torí pé ẹni tó dé la rí ẹni tí ń bọ̀ ẹ̀ mọ̀. Kò sẹ́ni tó mọ̀. Ọdún yìí ó tó parí sọ́dún tí ń bọ̀ ọ̀pọ̀ àfáà ni ó ṣẹ̀ sí o. Kábíyèsí. Nínú àwọn tó pera wọn lọ́mọ Ọlọ́run. Wallahi azim ọ̀pọ̀ àfáà ni tẹ̀síbọ̀ jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ padà mọ̀ pé ó ti gbé nǹkan míì lọ́wọ́. Kódà nú ẹni tí ìsọmọ Ọlọ́rin náà. Ẹ máa lọ wò ọ̀pọ̀ àwọn tẹ̀ ń wò láàfáà lókè ṣéwù láíláílá. Tẹ́yìn ń pọ́n lé tẹ́ ń fàgbárìkà àwọn bẹ̀ lọ́hùn. Àṣírí ẹ̀sìn wo tù. Ṣé mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kọ́ máa ṣe? Islam ń fún yé wa wípé a gbọ́dọ̀ gbèsè lójú. Ẹ̀yin ìyá yìí bàbá ẹ gbọ́ àbẹ́ gbọ́ èyí tá tún gbọ́ ta ní kátàrí mú wá fún yín nìyẹn. Ẹ tún bá mi gbà yẹn náà ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kúrò nípa yín àìsàn oníṣe yẹn níṣẹ̀sín. Ẹ ní ṣẹlẹ́yà ẹ ní lu pápẹ́ ayé. Kólókóló ayé ò ní lù fún yín jó ẹ bá mi share. Ẹ bá mi jù sínú àwọn WhatsApp group. Ẹ bá mi jù fáwọn contact yín lórí WhatsApp. Ẹ bá mi jù sórí Facebook yín. Ẹ bá mi share. It's part of awareness. Bible jẹ́ kó yé mi pé fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Ara ìfẹ́ lélẹ̀ kí wọ́n fi ta lọ́lọ́run sílẹ̀. A ní rí jù bẹ́ẹ̀ lọ. Ẹ má wá gbàgbé gbogbo àwọn product tá ń tà lọ́lọ́kan òjọ̀kan. Ó wà lórí gbá o gbogbo àwọn product tẹ́ lè máa lò láti fi tún skin yín ṣe. Àwọn ọṣẹ ìwẹ̀ tó dáa, cream tó dáa láti iléeṣẹ́ Danari skin product. Ẹ lè lo àwọn eléyìí láì ṣe kíni láì lo cream. Ọṣẹ ìwẹ̀ ni wọ́n.
kì í ṣe pé máa ra mẹ́tẹ̀ẹ̀ta yìí o, oríṣi kan lẹ máa rà. Ó wà fún bí skin oníkálukú bá ṣe rí. Eléyìí lèmi ń lò, ṣùgbọ́n ẹni tó bá fẹ́ pupa gan eléyìí ló máa lò pẹ̀lú body cream yìí. Tẹ́ bá dẹ̀ fẹ́ lò pẹ̀lú cream tẹ́kọ̀ọ́ wá fẹ́ máa yin jẹ díẹ̀díẹ̀, ẹ lè lọ fún ọṣẹ yẹn lásán. Bákan náà ẹ̀yin tẹ́ bá wá nídìí àgúnmu fún high blood pressure, ẹ̀yin tẹ́ nídìí àgbo jẹ̀díjẹ̀dí fún back pain tẹ́ lè jókòó lọ títí. Irú èmi ìsàtàrọ̀ sí ni mo ti jókòó tí mo ti rojọ́, ẹ ti mọ̀ pé iṣẹ́ ìjókòó ni. So gbogbo ẹ̀yin tẹ́ lè jókòó lọ títí tára máa ń ròyìn, tẹ́yìn máa ń ròyìn, tàtẹ́lẹsẹ̀ máa ń kan yín, ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin dádì mi tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Gbogbo ẹ̀yin dádì mi tẹ́ ti jẹ bọ́gà, tí bọ́gà ti wá jẹ́ kí nǹkan ọmọkùnrin yín sá wọlé, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò dáa. Nǹkan tí ò dáa ni. Ẹ má jẹ́ kó fi búrẹ́dì kó yín lọ́bẹ̀ jẹ, ẹ má jẹ́ kó fi ọ̀bẹ ẹ̀yìn jẹ yín níṣu. Ẹ pè mí kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ ọtí AWÓN natural herbal, kí wọ́n fún yín ní àwọn egbòogi, àwọn àgúnmu, àgbo tẹ́ máa lò. Gbogbo bọ́gà tẹ́ jẹ, mo ní blọ́gà. Gbogbo bọ́gà tẹ́ jẹ, ẹ máa flush gbogbo ẹ̀ dànù. Nǹkan ọmọkùnrin yín tó sá wọlé yẹn ó máa sá jáde padà, kò tó bẹ́ẹ̀. Ó máa bọ́ta padà, ẹ máa lè náka wẹ́wẹ́, ẹ máa lè tẹ́ dò, ẹ máa lè tẹ́ yìn, ẹ máa lè tẹ́ là. So ẹ pè mí lórí WhatsApp nọ́mbà mi tẹ́ ń wò lójú screen yìí, kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Gbogbo ẹ̀yin tí ẹ bá dẹ̀ wá tún nídìí àgúnmu manpower tẹ́ máa lè fi ṣe ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin, tí kò ní sí pé ẹ ṣe ẹ̀kan, ẹ kọ́kọ́ dákú lọ gbọ̀rọ̀gọ̀dọ̀, ẹ ní jẹ́ kí n sinmi, kí ló ń jẹ́ kí n sinmi? Ọkùnrin mi tó bá ìjà fẹ́ wọlé bá gbọ́ ṣùkùṣùkùṣùkù láàrin 2 seconds ó ti dálẹ̀. Wàá gbọ́ jẹ́ sáré lọ wẹ̀ náà, tí bá ti bomi sára mi á tún jí pépé padà, kò dáa. Gbogbo ẹ̀yin dáàdì tẹ́ bá wà ní position yẹn, kò ṣe kí ni Lady K pè, kò dáa. Ẹ pè mí, ẹ má tijú. Mi ní kẹ́ ṣàlàyé nǹkan tó ń ṣe yín fún mi, mi ní kẹ́ ṣàlàyé fún mi pé ẹ lè ṣe dáadáa débi tí máa fi ń ṣe ẹ̀yẹ́ mọ́ pé mo láìkẹ́ yín gan. Ẹ̀yin náà ní ìṣòro ayé mi. Ọ̀rọ̀ mi ti di ìdú òronú àfi kó mú jẹ. So mi ò ronú ju kí ṣàrẹ́rìn náà lọ ní ẹ̀rín ni. So ẹ má wulẹ̀ sọ fún èmi, ẹ̀yẹ́ kan sọ fún mi pé Lady K fún mi ní fóònù nọ́mbà iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Màá send ẹ̀ sí ẹ ṣàlàyé ẹ̀ fún wọn. Àwọn ò ní fi yín ṣe yẹ̀yẹ́, ṣe mọ̀ pé dókítà ni o. Wọ́n ti fi máa rẹ́rìn o, má ṣàánú yín o, but màá kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́ pé dáàdì rẹ̀ iláyé yín. Ẹ̀yin láyé yín ẹ̀ lè tẹ́dò, ẹ̀ lè ṣe 5 rand. Ibi tọkùnrin mi ti ń lọ ẹ̀mẹ́wàá, ẹ̀yin ò lè lọ 5, máa fi ń ṣe yẹ̀yẹ́. Mọ̀ pé mi ò parọ́ fún yàn. Yẹ̀yẹ́ yẹn kàn lè máa pọ̀, ó lè jẹ́ títí ní. Màá ṣe níṣe tí ò ní dùn yín. Ṣẹ́gẹ̀t, màá ṣe yẹ̀yẹ́ yẹn níṣe tí ò ní dùn yín, tẹ́tẹ̀ ní mọ̀ pé mo fi ń ṣe yẹ̀yẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní the product yẹn, mo ń ṣe eré ni mo fi hàn ṣẹ̀fẹ̀ when it comes to that one o. Kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n kan tàbí kejì lára, I'm just joking. Mo crack joke ni. So ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ tí high blood pressure látọjọ́ pípẹ́, final solution lélẹ̀. The end lélẹ̀ fún. Ẹ pè iléeṣẹ́ ọtí AWÓN natural herbal wá fún yín lágbo mo tẹ́ máa lò. BP á bá ṣe kíní á bá padà wá sí normal. Àlàáfíà bá tó yín láyọ̀. Ìdùnnú bá dé, lẹ bá ṣe kíni, lẹ bá pé lọ́lá padà. So àwọn product yẹn wà lóríṣiríṣi. Mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kò sẹ́ni tó rajà lọ́wọ́ ọtí AWÓN natural herbal tí wọ́n give any complaint pé bí àwọn ọ̀rẹ́ ọjà wọn gbà, àbọ̀jà wọn delay, àbí kó ṣiṣẹ́ Ọlọ́run ò jẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ because díẹ̀ nínú àwọn product wọn gbèmí gan ti ṣe kí ni mo ti test ẹ̀. Òun ni high blood pressure, mo ti test ẹ̀. Ti jẹ̀díjẹ̀dí, mo test ẹ̀. Òun mo ṣe máa ń lè jókòó kí n balance kí n ṣe program bó bá ṣe wù mí, mo ti test ẹ̀. Ti manpower, mo ti kó fáwọn èèyàn tọjọ́kùnrin, wọ́n ṣe kó wá fún mi pé àwọn kan tẹ́ fẹ́ polówó rẹ̀ mọ́ kọ́ pin kiri, ẹ lọ confirm ẹ̀ wá fún mi jẹ́ mo bó ṣe rí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Then mo dẹ̀ tún wá fàsìkò iṣọ fún gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí product yẹn pé a lot of people náà ni wọ́n ti pè mí, tí wọ́n ṣe kíni, tí wọ́n ṣe thank you fún mi pé àwọn like àwọn product táwọn rà ní iléeṣẹ́ ọtí AWÓN natural herbal. Product tẹ́ máa rà, tẹ́ máa tún rí introduce sáwọn èèyàn ni. Èmi ò ń gbé àwọn ṣàkúṣàkú wá síbí. Tẹ́ bá rí pé time kan ní product kan tí mò ń polówó, ìyẹn tiẹ̀ Ọlọ́run ò jẹ́ kó bá mi lórúkọ jẹ́. Ọlọ́run ò jẹ́ kó ọmọbìnrin yẹn kó ṣe kíni, kó bá mi lórúkọ jẹ́, kó lọ ṣàánú mi. But this time around kò sí ìyẹn bẹ̀. Kò
kò sí yẹn bí ó ṣọ̀bàjẹ́ ọkàn mi balẹ̀. Ìbájọwọ́ dánárì lẹ ti rajà, ìbájọwọ́ tí ọ̀dà ṣọ́ra bà, èyíkéyìí nínú gbogbo ẹ̀ ọkàn mi ṣe kí ni ó balẹ̀ pa. Màá sùn tí kò bá wọlé mi níwò pé bóyá ẹ fẹ́ complain pé ẹ rajà ẹ rọ́jà gbà àbí ẹ rajà kò ṣiṣẹ́ mi ní ronú bẹ́ẹ̀. Màá wò pé bóyá ṣe lẹ fẹ́ bú mi ni o wípé mo dá sọ́rọ̀ ìsìlámù àti níṣẹ̀ṣe, àbí bóyá ṣe lẹ fẹ́ fún mi ní information, àbí bóyá lẹ rí nǹkan kan tó lọ nínú ayé o tẹ fẹ́ já mi sí, àbí bóyá ṣe lẹ fẹ́ support ministry mi. Ohun tí màá rò nìyẹn tí fóònù mi bá ring. Kò sí gìrì lóko, ọkàn balẹ̀ pa. Insurance cover. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. A tún máa fi ayọ̀ àti ìdùnnú a tún máa fi pàdé. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Lady K, ìfẹ́ Olúwaṣọ. Ó tún dìgbà kan náà.